mẹ́wàá ṣẹlẹ̀ lónìí níbi ayẹyẹ ìgbàdé Olúbàdàn tuntun ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. Lára mẹ́wàá tó ṣẹlẹ̀ níbẹ̀ níbi tí gbajúgbajà olórin Fuji ìyẹn Taye Currency ti bẹ̀rẹ̀ sí ní kọrin wèrè la fi ń wo wèrè. Eléyìí ló ti fa oríṣiríṣi ọ̀rọ̀ wá sí orí Taye Currency pé báwo ni yóò ṣe máa kọrúfẹ́ orin yìí níbi ayẹyẹ ìgbàdé coronation ọba Olúbàdàn, pé eléyìí ó ti pàkàṣọ ó gbanú tán o, wèrè la fi ń wo wèrè. Kódà àwọn èèyàn ti ń fà sórí Portable gan wípé ó lágbára púpọ̀ o. Ẹ̀yin náà kílẹ̀ rí sí eléyìí? Taye Currency wèrè la fi ń wo wèrè níbi ayẹyẹ ìgbàdé. Torí pé wèrè la fi ń